Bàbá mi olóòdà ṣe púpọ̀ lọ́rọ̀. Ó kọ̀ ọ́ ṣàpá. Bàbá akọ́nìbà. Ogo forever. Ogo forever. Àjùmọ̀ mi dáre ọ̀kẹ́ta adúniláyọ̀. Sẹ́mo fẹ́ni tá a bá rẹ̀ sí ni ní máa ṣe ni lóore mi. Bíbí àgbàlagbà bá wá pàkàntà òbò sí ọkọ̀ àdọ́mọdé ò gbọ́dọ̀ lé. Ó tó ní bàbá mi ló ń ṣe mí lórí lọ́wọ́ káyà. Olóòdè máa gbóhùn ẹnu mi délé. Bàbá àwọn bàbá akọ́nìmọ̀ àmọ́ tí ní o gbajúmọ̀ àárín ìnàkórè ni. Bàbá mi ó ṣe púpọ̀ lọ́rọ̀ mi gan ni. Ọlọ́run tẹ̀rí òkè ṣe ebi. Àwọn èèyàn tí bẹ́ẹ̀ níbẹ̀ là ń ṣèkà. Ṣùgbọ́n ilé ayé yìí náà lókun. Ayé a máa ṣe ni. Wọ́n tún dúró tì í ni. Bàbá mi Olúwadé, ayé ò ní ṣe ọkọ̀ máa sàmì àṣẹ. Ayé ò ní ṣe ẹ̀kọ́ sàmì ní wíwí. Òpó ìyàmọ̀jà lẹ́kan ní òun pẹ̀lú olóyè. Tọ́ so a fẹ́ appreciate gbogbo àwọn tí wọ́n ṣe kíni gbogbo àwọn tí wọ́n dáwó fún EJIRE Akewi torí pé kíni gbogbo wọn nínú wọn dùn wọ́n wò pé ẹ̀bùn yìí gẹ́gẹ́ bí Akewi àgbáyé ṣe gbìyànjú àwọn náà gbọ́dọ̀ ṣe nǹkan kan láti má jẹ́ kí ẹ̀bùn yìí mọ̀ sí tòsí. Ju Mr. Fọlọ́runṣọ́ Jókòó Tógùn wọ́n send 2,000 naira, then Mr. Wasiu Adesina Lawal wọ́n send 20,000 naira, Mr. Fatai Ololade Lawal wọ́n send 2,000 naira, Bọ́lá Ọ̀nànúgà Mrs. Bọ́lá Ọ̀nànúgà send 65,000 naira. Ẹ bá kí wọn pé wọ́n ṣe gan ilé àtọ̀nà wọn náà ní dàrú. Then Sir F. Ajike Sunday Olúṣọlá wọ́n send 20,000 naira, Mr. Caleb Ọlátúnjí wọ́n send 20,000 naira. Kódà Mr. Caleb gan ṣe kíni wọ́n send 10,000 naira sáwà pé ká fi ṣe kíni ká fi ra epo mo rántí ẹ ṣe gan sà. So Mr. Adébáyọ̀ Social èèyàn tèmi Akewi àgbà wọ́n náà send 10,000 naira. Then Mrs. Yawa Abibat Abiola Àríyọ̀ Ọmọládì púpọ̀ wọ́n send 5,000 naira ẹ ṣe gan. Then Yawa Bọ́láńlé Adékànyè wọ́n send 10,000 naira. Then ní àná Mr. Olúgbáyé Àkànní láti Ìwó Olódò Ọba àwọn náà send 10,000 naira. Gbogbo àwọn tí wọ́n fi owó ìṣọwọ́ sí wa lágbẹ́ Ọlọ́run gbogbo nǹkan tó sì ń dùn náà ọ̀rọ̀ yín kò ní bàjẹ́ àti 2,000 àti 5,000 àti 65,000 àti 10,000 àti 20,000 gbogbo yín pátápátá la kí àlólódì ẹnìkankan àti yọ ẹnìkankan lẹ̀ ẹ ṣe àdúpẹ́ o ẹ ṣe èmi Akewi àgbáyé ń dọ̀bálẹ̀ ẹ ṣe o ẹ kú àpọ́nlé mi o ẹ dẹ̀ kú ìfẹ́ EJIRE Akewi ẹ ṣe gan-an ilé àtọ̀nà yóò ní dàrú o gbogbo ohun tẹ́ bá dáwọ́ lé a máa yọrí sí rere o òkè báyìí lọ́wọ́ Afúnígbé àti bàbá wa Alhaji Taofeek Ọlálékan Àkànní tí wọ́n fún wa ní odidi páàkì 5 pop cola ẹni tó fún yàn páàkì 5 ó dáhùn lókòwò nìyẹn ẹ jẹ́ àkí wọn pọ̀ ṣe ẹ ṣe gan-an wọ́n tún wá pọ́n wa lé wọn ò wo ti irú ọlá àti ipò táwọn wà wọ́n tún tẹ̀lé wa ìgbà tó bọ́ wà nísìnyí pé ẹ jẹ́ àjọ débẹ̀ sẹ̀ ẹ ṣe gan-an sàkó ní bàjẹ́ fún yín gan-an àwọn ọmọ tí yín náà rárá nù ẹ ṣe gan-an so a ní ká appreciate wọn ní dẹ́ fóònù náà lè léyìí tààrà so ìgbà táwọn ra fóònù yẹn gba fóònù yìí a máa ja létà so ìgbà táwọn ra fóònù yìí nínú phone call ta make pẹ̀lú òkè ń ṣe àbí nínú phone call ta make pẹ̀lú EJIRE Akewi agbó àwọn kankan tí kò dùn máa náà àmọ́ akọ̀nígbàgbọ́ ni pé tọ́lọ́n bá lásìkò tí tò kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe sí èèyàn máa réyàn tó yẹ pé ó wà nínú pọ̀ ọ̀là báyìí kò dẹ̀ ní fojú ríyàn pé bí a kì í ṣàánú fún bí a kì í má ṣàánú kò ń ṣe pé òun náà fi ṣe kà ẹgẹ́ tí àmọ́ tọ́lọ́n bá ní pásìkò tí tò ní àmọ́ àsìkò ọ́nì mú bọ̀ ọlọ́run ìyálógún tásìkò ọlọ́run bá rẹ̀ ti tó kò sí ohun téèyàn ṣe sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní EJIRE Akewi ti kọ́ ní iṣẹ́ ó dẹ̀ jẹ́ ọ̀gá fún tọ́dẹ̀ tún gbọ́ wọn táwọn náà ń wò wọn pé aláìkàwọn yẹn bá aláìkàwọn táàtì àwọn mọ̀ pé ibi tí ẹ̀bùn yẹn ti ṣẹ̀ wá nì ibi tí ìmọ̀ yẹn ti ṣẹ̀ wá ẹni tó kọ́ wọn ní ẹ̀kọ́ yẹn rè so àwa náà dẹ̀ mọ̀ àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn náà ló wà nínú ìlú Ìṣẹ́yìn yìí tí EJIRE Akewi ti bá ṣiṣẹ́ tó dẹ̀ yẹ pé EJIRE Akewi nílò ìrànlọ́wọ́ àmọ́ tí Ọlọ́run ká dára ẹ̀ so òun la fi wá pé fine pé speaker yìí o in case tó bá fẹ́ ṣiṣẹ́ tó bá fẹ́ perform àwọn èèyàn lè ti lè máa gbóhùn wọn kò ní jẹ́ pé òun wọn tó bá ti ń ṣiṣẹ́ jù pẹ̀lú voice tó bá ń pè ọ́ lọ́sì ó possible kẹ́ pé kò sí nǹkan tí Ọlọ́run dá tí kò kí ń rẹ̀ so ó rẹ̀ sóbi owó kókó rẹ̀ bàálù ó já òrè lérí wọ́dà ó náwó ìjọba ni so kò sí tó bá ti ń kéwì bẹ́ẹ̀ kó má bàa rẹ̀ wọ́n jù so ọmọ máa fi máìkì ṣe kí ni wọ́n máa fi máa ṣàtìlẹ́yìn ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa charge ẹ̀ microphone ni ta tún fi kún so nínú ẹ̀ náà ni o
nínú owó táwọn olólùfẹ́ wọn tó sẹ́ǹdì sí wọn ni àwọn olólùfẹ́ tèmi náà Akewi Àgbáyé ṣe ti yàn ní bàjẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ o kò ní bàjẹ́ fún yín lágbó Ọlọ́run. èyí tí ń bá dákẹ́ rárá bí omi tí ò ní rú. ẹ̀dùnjọ́ bí tí mo sì ń wò gbọ́n bí ẹni tí ò lè sọ̀rọ̀ tádùn mi bá dórí kodò mò ń wò ṣe gbogbo ẹyẹ ni ìbà mi kọ́dà ọ̀gá mi Olúwa ọdẹ bàbá mi ò ṣe mo dúpẹ́ o ó ṣe mí lóore ara mi sì mọ̀ọ́re wèrè yẹn la máa ṣe lóore tí ò ní mọ pẹ́dú bá mi Olúọdẹ mo rí bá bàbá rẹ̀ òpó ìyàmọ̀já lẹ́kan ìbà mi tún wá dánwò bàbá mi pọ́pọ́là bàbá tó ní mi ò nínú rere ni bẹ́ẹ̀ni àpọ́nbẹ́pọ̀ rẹ gbogbo ohun tí mi nínú àgùntàṣọ lò àgùntàṣọ lò ọkùnrin ni tí ó bá sí ọmú eléyìí tí máa ń láyà òkùnrin tí ó sí ilẹ̀kẹ̀ tí lẹ́yìn ìyàwó ẹ̀yára púpọ̀ ìṣòbìnrin bàbá akọ́nìbà àmà ti náwó mo rí bá bàbá ẹ̀yìn Ìbàdàn máa jòrò sí ìbà mi wá dáwọ́ gbogbo olólùfẹ́ Akewi Àgbáyé pátápátá ìbà mi lọ́wọ́ àwọn olólùfẹ́ dúnjọ́ bí ọmọ agbórí igi référéfé àní mo dúpẹ́ ẹgbẹ́ òkun o ẹ ṣe mi lóore ara mi sì mọ̀ọ́re gbogbo ibi tí kálukú yín wá ti mọ́wọ́ ọlọ́wọ́n ọba ò ní fọwọ́ bàjẹ́ kàn án lọ́lọ́ọ̀bù níbu ọ̀rẹ́ gbogbo yín pátá ni mo kí wọn lọ́lọ́dì kankan ẹ ṣeun mo dúpẹ́ o gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́dújọ́ bí lóore ìgbà ilé yín a máa ń lékún àwọlé ẹ̀yin ò ní fàyà ọdọọdún tẹ́ ẹ wá rí ọdún ayọ̀ lẹ́ máa ṣe gbogbo yín pátá ọmọ kékeré lọ́mọ́mọ́ rí wọ́n máa ṣàánú àwọn ọmọ ẹ̀yìn àgbàlagbà iná ńlọba mọ́mọ́ rí àní wọ́n máa ṣàánú ẹ̀yìn ni torí gbogbo tẹ́ ẹ rí ni máa ṣàánú àfòmọ́ ọ̀bá bá lọ́wọ́ ní kàn má lè bá gbogbo yín lé àdàbàǹdẹ́ta lóní kàn má lè tà yín iná tá a bá dá fẹ́ yẹgún yín ẹ̀yẹ mi là ó fi sùn jẹ orí iye èèyàn wà ní jẹ́ ká ẹ sílẹ̀ tẹ̀ gbogbo àwọn tó wà lókè òkun pátá ni mo kí pátá wọn ò lólódì kankan ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀pẹ́ òkun ẹ ṣe mi lóore ara mi sì mọ̀ọ́re ẹ ò báyọ̀ délé lọ́lọ́ bo níbu ọ̀rẹ́ àwọn ìyá wa náà kí wọ́n lè ṣe o wọ́n lè ṣe gan o wọ́n lè ṣe gan wọ́n lè ṣe gan wọ́n lè ṣe gan wọ́n lè ṣe gan àwọn dádì wa náà kí wọ́n lè ṣe gan o ẹ ṣe o ilé àtọ̀nà yóò ní dàrú o. ẹ̀yin olólùfẹ́ wa ṣe gan I really appreciate yín gan fún ohun tẹ́ ṣe fún EJIRE Akewi ẹ ṣe gan ni òkè lọ́wọ́ fún nígbé òkè lọ́wọ́ yóò máa gbé ẹ̀ ní ìrìlẹ̀ láéláé ẹ ṣe gan ni EJIRE Akewi ti get phone kò tí wọ́n ń ṣe yẹn lásán speaker in case of mama Akewi tó bá fẹ́ Akewi so ìyẹn nìyẹn then owó tí ó kù mi bá is èló so 10,000 naira ní ó kù nínú gbogbo owó tí wọ́n sẹ́ndì sí wa pẹ̀lú fóònù tààrà àti speaker so 10,000 naira ní ó kù àdẹ̀tí fún EJIRE Akewi ẹ ṣé gan kò ní bàjẹ́ lágbára Ọlọ́run so then ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni wípé àwọn fans wa tún níbẹ̀ ká béèrè pé ok kí ni nǹkan tí ẹ̀ ń ṣe gangan tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan kó tó di iṣẹ́ ìwé àbí pé kí ni nǹkan tó ń ṣe ohun yìí kẹ́tù lọ sí school sí ni àbí ẹ fẹ́ kọ́ṣẹ́ àbẹ́ ti níṣẹ́ kan tẹ́ ń ṣe tẹ́lẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ wa ọlọ́run ọba máa túbọ̀ bá mi ràn wọ́n lọ́wọ́ orí ọmọ ọlọ́mọ tó ń pèsè ọlọ́run ọba mi ṣàánú àwọn tí wọ́n ná wọn ò dẹ̀ ní ráre kú lágbára ọlọ́run ọba mo jẹ́ ẹnìkan tó ṣe pé mi ò rí ẹni rán mi ní school torí àtàpàtà dìde ni mí tó ṣe pé ó lágbára gan ọlọ́run ó fẹ́ dàbí pé mi gan ni mo tún jẹ́ bí n ṣe jẹ́ nǹkan kan yìí èmi gan ni mo tún jẹ́ ẹni tó tún ní díẹ̀ ní bí n ṣe jẹ́ nǹkan kan yìí èmi gan ni mo tún jẹ́ ẹni tó tún ní díẹ̀ ní inú wa débi pé ìwọ̀nba tí mo bá lọ sóde gan bí òde ìjágbá nǹkan kan mo máa ń lọ fi fún wọn tẹ́ kó gbogbo ẹ ṣáà dùn mọ́ mi sátàjẹ́ wíkan yòókù so ìyẹn ló fà tí mọ́ èmi ò tún wá sí ní ọ̀dọ̀ dáadé débi pé ìwọ̀nba premises tí mo kà gan kò jẹ́ bí kò jọ wàhálà ni mo fi kà mí ìdẹ̀ tún jẹ́ ẹni tó máa ń tún rí bi lọ sẹ́kọ̀ọ́ tó ń bá lọ sẹ́kọ̀ọ́ mi ní mú nǹkan kan wálé torí ẹlòmíì náà wà tí ò lẹ́nìkan tó rán school débi pé tó bá dẹ̀ lọ ṣiṣẹ́ á lọ fi san gbogbo nǹkan tó bá nídìí ní school bọ̀ mí tún rí o ìyẹn ló fà tí mo fi padà takú tí mo fi wá di pé mo lọ marry so ìyẹn ló fà ṣá tí mo bá rẹ́ni rán mi ní school ó wù mí gan torí mo mọ̀ wípé iṣẹ́ tó lọ́rùn rán mi ó di dandan kí n jẹ́.
tó ń bá rán mi lọ sí school ohun yìí lọ kẹtù ohun mi lọ gan ohun mi. ṣé kò wà ní dín lọ́wọ́ torí pé ní ìfilọ́lẹ̀ tá a ṣe àá rí i pé ó dà pé ẹ ti marry so ẹ dẹ̀ ti ní ọmọ náà. Kò sí ọkọ mi ò ó fẹ́ràn nǹkan tí mò ń ṣe dáadáa even ìgbà tí mi ṣe ti sọ kó di nǹkan báyìí gan mo lè lo dé mi láàrin oṣù kan tó yẹ pé tí mo bá dé mo lè mú 5,000 kò dẹ̀ sí nǹkan tó kàn á sọ pé Ọlọ́run á túbọ̀ máa ràn án lọ́wọ́ ni so mo máa ń jáde gan kò kàn tí yọwọ́ ni mo máa ń jáde gan débi pé ọkọ mi ò dẹ̀ ń dí mi lọ́wọ́ pé kí n má lọ sí anywhere even kí n máa perform bí kan sìn tó bá ń lọ ẹ̀hún yòówù tí wọ́n lè máa sọ kò ní wo záìdì ibẹ̀ so ó jẹ́ ní tó láàmúra òun náà dẹ̀ ń ṣàdúrà pé kọ́lọ́hún túbọ̀ jẹ́ kí n ránu gbájú báyìí lọ nípa ti ọ̀rọ̀ school dé yẹn torí gbogbo nǹkan ló nídìí education so kọ́lọ́hún bá mi ràn wọ́n lọ́wọ́ kán lè ṣàánú. Ọlọ́run àṣẹ rọrùn lágbó Ọlọ́run gbogbo àwọn olólùfẹ́ wa náà ti ń gbọ́ so wọ́n ní ṣe ẹ̀kọ́ iṣẹ́ ọwọ́ kọ̀ọ̀kan. Mo kọ́ṣẹ́ ọwọ́ hairdresser ni mo kọ́ fúnra mi náà mo lọ sọ̀rọ̀ mi síbẹ̀ pé kí n lè ní iṣẹ́ ọwọ́ mo máa ń ṣerun fún yàn bọ iṣẹ́ yìí sáà ló máa ń dà mí ní ẹ̀jẹ̀ rú mi sábà fẹ̀mí sí iṣẹ́ hairdresser mo ń ṣe o mo dẹ̀ mọ́ ọ̀bọ mi ìfàyélẹ̀ fún dáadáa. so iṣẹ́ ìwé yìí gangan ló iṣẹ́ ìwé yìí ló máa ń rìn mí lẹ́jẹ̀ tó dẹ̀ máa ń wù mí. ọ̀rọ̀ Ọlọ́run á fún yín ṣe Ọlọ́run ti wá gbé yín gaba èmi nígbàgbọ́ Ọlọ́run ò ní já yín kulẹ̀ lágbọ́lọ́ ní ṣubú dànù sì ní rápadà síbú so ẹ̀yin olólùfẹ́ wa àwọn náà lẹ ti gbọ́ yín lẹ́nu EJIRE Akewi àti gbìyànjú ìwọ̀n ta lè ṣe àwọn náà dẹ̀ tún fásitì sọ fún wọn pé nínú ẹgbẹ́ wa O.A.E Ọlámilékan Akewi àgbáyé tá bá ní nǹkan ṣe àwa náà máa pè wọ́n tá bá sì fẹ́ ya iṣẹ́ kan bíi múfì ní àbí kankan ẹ máa bá wọn pàdé níbẹ̀ so ẹ ṣé gan ni ẹ kú ìfẹ́ wa ẹ kú ìrànlọ́wọ́ yín ẹ̀yin la kí adúpẹ́ fún Ọlọ́run bá Elédùà a sì dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣó jábọ́ lọ́rùn EJIRE ẹ ṣé ẹ kú ìfẹ́ mi ẹ sì kú àṣeyọrí tẹ́ ẹ jẹ́ ká rí ilé ìṣe fún EJIRE Akewi àwọn náà sì tún máa pè yín lágbó Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ọ̀rọ̀ ẹ ṣé gan ọ̀rọ̀ ó dàbọ̀ wẹ́ ṣé o. Bàbá jẹun lọ́wọ́ ẹ̀ mú báàbù bàbá gbàfẹ́ lọ́wọ́ ẹ̀ mú báàbù bàbá ìdájú òun ní ká máa ẹjọ́ ẹ̀sùn tó máa múlẹ̀ ọkọ máa múlẹ̀ ọkọ ni ẹ̀sùn tó àbẹ́ni mọ̀ ọmọdé tàgbà ọkọ làmọ́dé jẹ́jẹ́ ààbò àbẹ́ni mọ̀ àmọ́ káre. Bàbá làásẹ̀ mi lóore ara mi sí oore. Bàbá mi Ìbàdàn nílé Olúyọ̀lé. Àpọ́nbẹ́pọ̀lẹ́ o, akọ́nìbà àmọ́ ti náwó. Ó sẹ́ mi lóore ara mi sí oore. Ilé iṣẹ́ òní jóná. Òkè òkè láàmàrè lọ́lẹ̀ Elédùmarè ọba tó dá ìwà sáyé. Bàbá mi onínúrere ni mò ń pè lọ́wọ́lọ́wọ́. Ọkọ ìlà máa gbọ́n ẹnu mi dáadáa. Irinṣẹ́ rẹ̀ ò ní dojú ìjà kọ ẹ́. Ó sì ní sàwúrẹ́ lẹ́yìn gbèsè. Ọ̀nà gbogbo tó ń gbà àrọ́wọ́ láyé. Elédùmarè wà ní Ìbàdàn níṣẹ́ lé bàbá Ìbàdàn ní Olúyọ̀lé. Ìbàdàn máa jòrò sí. Ọmọ lólo wo ọmọdé gbọ́dọ̀ kẹsàn-án ògbìn àwọn kòjò yé mo pé kúndì mẹ́fà ló pínlẹ̀ òwe mi ní ṣètòbí ọ̀ká ló di mẹ́fà nígbà yẹn. Ọ̀rí bàbá náà kan àkànní bàbá yẹn kú ló ṣe méjì mo lò wó gbogbogbò. Olóko bàbá mi ni Tàòfíkì yóò aláǹtí torí mẹ́ẹ̀ka tó bọ̀. Ló bá sọ pé Ìbàdàn tí ó kojú lówó ẹ̀mí fún ọ pé bàbá tí ló kó bàbá tí wọ́n lẹ́ lẹ́yìn ṣe ń dágbọ́ sáṣá ògùn mẹ́mà sá. Ìbàdàn ní ìdákọ̀lù àwọn lọ́mọ tẹ́kọ̀ gbọ̀nà sómi yé Ìbàdélé ọ̀rọ̀ yóò Ìbàdélé torí pọ́pọ́là. Ó yà máa pé ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn akọni wọlé mi dèmi ó ọmọ òkè Ìbàdàn ọmọ òkè Ìbàdàn akọni wọlé mi dèmi ó ọmọ
olóríire ni wọ́n. èèyàn wa olóríire ni. bẹ́ẹ̀ ni ẹni rẹlẹ̀ ẹ̀ sì máa ga sí. àmì iléeṣẹ́ yòó ní jóná láṣẹ Elédùmarè. káàbọ̀. káre. bẹ́ẹ̀ ni. ọmọ ẹ̀kọ́ sẹ́sẹ́ nìyí ti ọ̀nẹ́ sá. ìbàdàn sálọ àgbáyàyà. káre. ìbàdàn mi dákọ̀lù kọ̀ tẹ gbogbo ọ̀nà sómi sí. káre. alhamdulilayi rabi alamin adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run Ọba tí ọpẹ́ tọ́ sí Ọlọ́run Ọba tí ọpẹ́ yẹ so adúpẹ́ ó ní àní àkọ́kọ́ tí àkọ́kọ́ dúpẹ́ lọ fún because tí kò bá fi ìfẹ́ EJIRE sí ọkàn Akewi àgbáyé tí kò fi ìfẹ́ rẹ̀ sí ọkàn àwa tá a jẹ́ because gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ àgbáyé ó là ń fẹ́ EJIRE báyìí nítorí pé Akewi àgbáyé ó ń fẹ́ tiẹ̀ wọ́n dẹ̀ ní ẹni tí Ọlọ́run bá ń fẹ́ tiẹ̀ tọ́lọ́run bá ń fẹ́ tiẹ̀ gbogbo èèyàn Ọlọ́run náà ni ó mọ̀ fẹ́ tiẹ̀ so àwa dúpẹ́ lọ́wọ́ Akewi àgbáyé a tún dúpẹ́ lọ́wọ́ lẹ́yìn ìgbà tá a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tán a tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ Akewi àgbáyé tí wọ́n tọ́yẹ́ pé látara Akewi àgbáyé wọ́n nífẹ̀ẹ́ EJIRE tí wọ́n wá ṣe kí wọ́n wá contribute nǹkan olówó iyebíye yìí because olówó iyebíye lọ́jọ́ lọ́dọ̀ tiwa lọ́dọ̀ tàwọn míì wọ́n lè má mọ rírì rẹ̀ ṣùgbọ́n àwa mọ rírì rẹ̀ wọ́n dẹ̀ ní ẹni tá a bá ṣe lóore tí ò bá dúpẹ́ ó dàbí ọlọ́ṣàkóni lẹ́rù lọ ni so a dúpẹ́ lọ́wọ́ wọn a dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí ẹ gbọ́ tí ẹ wá yìí náà a dúpẹ́ lọ́wọ́ yín nígbà tí wọ́n ń kì mí lọ sí ìlú Ìbàdàn lẹ́ẹ̀kan orí mi ń wú so ó yẹ kébì náà kí n dúpẹ́ lọ́wọ́ wọn látara ìyẹn ẹ ṣé mo dúpẹ́ lẹ́ẹ̀kì mi lọ sílé bàbá mi ní ìlú Ìbàdàn nílé Olúyọ̀lé Ìṣẹ́yìn ni mo wà ẹ wá mú mi rántí ilé Ọlọ́run Ọba làwọ̀ á máa rántí ẹ̀yin náà sí dáadáa EJIRE ó ní kí n kí ẹ kí n máa sọ pé jazakallahu khairan ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ tún dáwọ́ fóònù fún EJIRE àti gbogbo ẹ̀yin tẹ́ gbọ́ tẹ́ wá EJIRE ló ní kí gbogbo yóò ó sì kí gbogbo yìí lọ́kọ̀ọ̀kan. EJIRE ló ní kí gbogbo yóò ó sì kí gbogbo yìí lọ́kọ̀ọ̀kan. ọmọ Kẹ́hìndé ló ní kí gbogbo yóò ó sì kí gbogbo yìí lọ́kọ̀ọ̀kan. thank you ṣe kọ sáà ẹ̀bẹ̀ ní tí bá ti wà náà. ṣé kí n máa tẹ̀ sáàbọ̀ ẹ̀yà sáàkẹ́ ẹ̀rọ ọ̀pọ̀ ọ̀yà ṣé báyìí ni àbí ṣé báyìí ni ok. no láti Èkó nílé gọ́sì o. tó ẹ pa máìkì ẹni lẹ́ni máìkì náà sẹ́yìn ẹ̀yin lẹ́ni máìkì EJIRE ló ní máìkì. EJIRE pass one baby pass your little charger no one baby so I'm a store everything. Camon 18i. Okay, Camon 18i.
This is a new phone. Camon ni àlòkè. Camon 18i. 128 gig 4 gig. Tecno. So àwọn 128 gig ni space wà. Kò sí fídíò tẹ́fẹ́ ṣe tẹ́lẹ̀ ṣe. Kò sí fídíò. So Abijawara. Asha prapra. Táwọn kọ́ fi fóònù ìjìrẹ́ ya picture náà. Àwọn connect síbẹ̀ sí ọmọ ní network. Ọmọ dídì mọ́ kọ́ fi yà. Kọ́kọ́ láti lè wọ́ ó ní portrait. Yàmi kọ́ wá yàwó rẹ̀. Ìjìrẹ́ ẹni tó ní fóònù jẹ́ kó máa dúró sẹ́yìn. Bọ́ sẹ́yìn ìgbà. Tó bá jábọ́ EJIRE. Ó ra fóònù mẹ́ta o. Àgbáyé wà lẹ́ẹ̀kọ́ dá o.